àfi kí àwọn ọlọ́pàá tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ìpaniṣòwò yìí o, ọba àkànbí ké gbàjarè. olúwo ti ìlú Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun ọba Abdulrasheed Akànbí ti rawọ́ ẹ̀bẹ̀ síléeṣẹ́ ọlọ́pàá láti fòpin sí bí àwọn apọmọlẹ́kúnjayé ṣe ń ṣe iṣẹ́ láabi ọ̀hún káàkiri báyìí. ọba Abdulrasheed sọ̀rọ̀ yìí níbi ètò ìfilọ́lẹ̀ ìwé kan tí oníròyìn Sunday Odita fi sórí ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí Káyọ̀dé Ẹgbẹ́tókùn níkẹjà nílùú Èkó. ìwé ọ̀hún ló sọ yékéyéké nípa bí Ẹgbẹ́tókùn ṣe gòkè àgbà pẹ̀lú iṣẹ́ àṣekára nídìíṣẹ́ ọlọ́pàá. nígbà tó ń sọ̀rọ̀ lórí ìfọwọ́sowọ́pọ̀ láti lè ṣẹ́gun àwọn ohun búburú láwùjọ, ọba Abdulrasheed Akànbí ké sí àjọ ẹ̀ṣọ́ aláàbò láti rí dájú pé ètò àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ǹbáyé mọ níwọ̀nba. ó ní púpọ̀ nínú àwọn ìlànà ètò wọn ló tako ètò ọmọnìyàn. ó ní kò bójúmu kí wọ́n sọ pé àwọn kan ò lè rìn lásìkò kan. ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò orílẹ̀-èdè yìí gbọ́dọ̀ ṣiṣẹ́ papọ̀ láti rí i dájú pé irú ìwà bẹ́ẹ̀ parun láwùjọ wa. Olúwo sọ síwájú pé ẹ̀sìn kẹ́sìn tó bá ti ní ọwọ́ kan ìpaniṣòwò tàbí ìwà tó lòdì sí ẹ̀tọ́ ọmọnìyàn lábẹ́ òfin gbọ́dọ̀ di píparun.